bílíọ̀nù kan náírà $1 billion tí gbajúmọ̀ olówó bùjẹ́bùdánù ni tó jẹ́ bàbá gbajúmọ̀ ọlọ́mọkùnrin olórin takasúfèé ní David Adeleke tọ́pọ̀ èèyàn mọ̀ sí Davido. Ìyún alàgbà Dèjì Adeleke là ń sọ nípa owó tó gbé fún àwọn ṣọ́ọ̀ṣì kérúbù tí olùlé ìjọsìn wọn wà lágbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó. Ó mà ti fẹ́ di wàhálà báyìí o, tó sì jẹ́ pé wọ́n fẹ̀sùn kan gómìnà Adémọ́lá Adeleke tó jẹ́ àbúrò ọ̀mọ̀wé Dèjì Adeleke pé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, owó àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n lọ gbélẹ̀ fún ṣọ́ọ̀ṣì kérúbù ní ìlú Èkó. Ẹ rántí pé lọ́jọ́ Sunday méjì sẹ́yìn báyìí ní ọ̀mọ̀wé Dèjì Adeleke, gómìnà Adémọ́lá Adeleke àtàwọn ẹbí wọn ni wọ́n gba ṣọ́ọ̀ṣì kérúbù náà lọ láti ṣe ìrántí àti ìsìndúpẹ́ ìyá gómìnà Adeleke àti ọ̀mọ̀wé Dèjì Adeleke ìyún olóògbé Nnenna Adeleke tó jẹ́ ìyá àjọ ìyún Mother in Israel nínú ìjọ kérúbù náà. Nígbà tí wọ́n ń dúpẹ́ tó ń fẹ̀mí ìmoore hàn, ìní bàbá Davido ìyún ọ̀mọ̀wé Dèjì Adeleke tó jẹ́ ẹ̀gbọ́n fún gómìnà Adémọ́lá Adeleke ìlú máa gbé bílíọ̀nù kan náírà sílẹ̀ fún iṣẹ́ olúwa nínú ìjọ náà, tó sì jẹ́ pé ńṣe ni ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ náà iná ń káwọ́ mọ́rí tó ń pariwo pé owó rèé, tí ọ̀rọ̀ náà tó sì mì gbogbo orí ẹ̀rọ ayélujára títí pé owó ta bu abẹ́ ẹ̀ tó gbé fún ṣọ́ọ̀ṣì kan láàrin ìṣẹ́jú kan láìsí pé èèyàn lọ ṣe wàhálà kí ó tó rí owó náà. Ṣùgbọ́n nígbà tán fẹ̀sùn kan gómìnà Adémọ́lá Adeleke ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n jẹ́ kó dìímọ̀ yìí pé kì í ṣe bàbá Davido ló ní owó tó gbélẹ̀. Wọ́n ní gómìnà Adémọ́lá Adeleke ló gbówó náà lẹ̀, ẹgbẹ́ ẹ̀ka kéde ẹni wọ́n sì ní inú owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun iná ti gbé owó ọ̀hún jáde. Ṣùgbọ́n nígbà tó ń fi ìbínú fún wọn lésì, gómìnà Adémọ́lá Adeleke nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Malam Ọláwálé Rasheed, wọ́n jẹ́ kó dìímọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú APC ò tiẹ̀ wà níṣẹ́ mọ́ rárá báyìí. Ó ní irọ́ burúkú ni wọ́n ń pa kiri. Ó ní owó tí ọ̀mọ̀wé Dèjì Adeleke gbé sílẹ̀ fáwọn ìjọ kérúbù náà, ó ní kì í ṣe àpò ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti wá o, ó lápò ara ẹ̀ ni. Ó ní ṣé ọ̀mọ̀wé Dèjì Adeleke wá kiri inú ayé nu ká máa náwó ni. Wọ́n nígbà àrùn coronavirus ní ọdún bíi 4 sẹ́yìn, wọ́n ní owó tabua ni bàbá náà ló gbé sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyún lábẹ́ Alhaji Ìgbóyèga Oyètọ́lá. Wọ́n ní kí ló dé tí wọn kò pariwo wípé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà ló gbé síta. Wọ́n ní kódà owó tí bàbá náà tó fi ran ìjọba àpapọ̀ lọ́wọ́ lásìkò ọ̀rọ̀ coronavirus náà, wọ́n ní kò níye. Wọ́n ní sẹ́ni tó ti wá náwó ti pẹ́ bẹ́ẹ̀, ènìyàn yóò wá máa fẹ̀sùn kàn pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọwọ́ wọn ló ti ń gbowó tó lọ gbélẹ̀ ní ṣọ́ọ̀ṣì. Wọ́n ní bí ìgbà pé wọn àmọ́ tí wọ́n sọ ni, wọ́n sì fẹ́ fọ̀rọ̀ náà wọn kàn fẹ́ fi tàbùkù gómìnà Adémọ́lá Adeleke nítorí pé kì í ṣe òun ló gbé owó sílẹ̀, kì í ṣe òun ló kéde owó náà, kì í ṣe àpòjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni ló sì ti gbé owó òun náà ló ti gbé jáde sílẹ̀ fún àwọn ìjọ kérúbù tí olú ilé ìjọsìn wọn wà ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó.